irú kí wàá lélẹ́yìí o, àwọn ọmọ ìjọ Anglican mẹ́ta kú sínú ìjàmbá ọkọ̀ lẹ́kìtì. Àwọn ọmọ ìjọ Anglican máàkù mímọ́ tó wà nílùú Ìsẹ̀ Èkìtì níjọba ìbílẹ̀ Ìsẹ̀ Oòrùn nípínlẹ̀ Èkìtì mẹ́ta ni wọ́n pàdé ikú òjijì tí àwọn míín sì tún farapa nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé lójú ọ̀nà Ìsẹ̀ sílùú Adó Èkìtì láàárọ̀ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 28 oṣù kínní ọdún 2024 yìí. Àwọn èrò ọkọ̀ ọ̀hún tí púpọ̀ wọn jẹ́ obìnrin tí wọ́n jẹ́ ọmọ ìjọ yìí ni wọ́n lọ sí olú ìjọ wọn kan tó wà nílùú Adó Èkìtì fún àṣeyẹ pàtàkì kan lásìkò tí jàǹbá ọ̀hún wáyé. Aláròyé gbọ́ pé ọ̀kan nínú àwọn táyà ọkọ̀ bọ́ọ̀sì tó gbé wọn ló ṣèṣì fọ́ lójijì lórí eré lágbègbè kan tí wọ́n ń pè ní Afófú nítòsí Ìsẹ̀, léyìí tó ṣokùnfà bí awakọ̀ wọn ṣe sọ ìjánu rẹ̀ nù tí kò sì rí ọkọ̀ náà darí mọ́ ló bá lọ forí sọ igi máńgòrò ńlá kan tó wà lẹ́bàá ọ̀nà. Mẹ́ta nínú àwọn èrò ọkọ̀ ọ̀hún tí wọ́n jẹ́ obìnrin la gbọ́ pé wọ́n kú lójú ẹsẹ̀ nígbà táwọn yòókù farapa yánnayànna. Ọ̀kan nínú àwọn tó kú ọ̀hún ni wọ́n ló jẹ́ ajíhìnrere obìnrin ìjọ náà tó sì jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni. Àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yìí rìn la gbọ́ pé wọ́n ti gbé òkú wọn lọ sí mọ́ṣúárì ilé ìwòsàn kan nílùú Adó Èkìtì níbẹ̀ nígbà táwọn tó farapa sì wà lọ́sibítù ọ̀hún tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Olúṣeyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.